understand Seyi Makinde ti ta gbogbo Yorùbá lọ́pọ̀ ó ti rubbish rescue operation yẹn rescue operation yẹn àwọn náà ti gan ti ń copy kílẹ̀ tó ti praise pé èyí tó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn Yorùbá ọkùnrin ni wọ́n dẹ̀ ní gbogbo wọn kó jáde. The not supposed to be the one láti sọ pé let's probe how they rescue these people tí wọn rà wọn ti wá rescue látijọ́ yìí. The east supposed to probe it at least north west àbí kí ni ibi tí kìíní yẹn pọ̀ sí jù. Àwọn ẹgbẹ́ kó pariwo jáde pé àwọn ọmọ wa wà for years nínú gbogbo ọmọ tí wọ́n rí. We are not there for now, but one thing I'm begging Yoruba for, ẹ jẹ́ ká gbé sentiment àti trade yẹn, ẹ jẹ́ ká gbé jù síbi kan tá a bá fẹ́ ṣe àṣeyọrí. Don't let us condemn ourselves again. I expected Governor Makinde ọdún Elédùmarè mo expected láti jẹ́ pé irú broadcast tó ṣe ó ṣe special appreciation fún Olóyè Sunday Igboho. At least for putting the people in mind, especially in particular the Oyo people, for risking your life to go to the bush, either stage manage, either clinical, the whole people of Oyo State on behalf of them, I say thank you. And you are condemning. Are you a governor? You know, you know, Mama being because anytime you can't dog one of it, they don't come in. You feel somehow. On a job alone now. Alone in Makinde fún. Alone in presidency fún. Ẹ jẹ́ kí Àgbẹ̀kọ̀yà wọnú gbó bí kí lórúkọ ṣe wọnú gbó. Ṣé bí àwọn ọdẹ ògbó oríire àwọn tí wọnú gbó pẹ̀lú àwọn law enforcement agent now. That first day ni wọ́n wọnú gbó. Tí àwọn wèrè tó lead ẹni tó command wọn lọ́jọ́ tó tó àti bí ó ṣe kan free àwọn ọmọ yẹn. Nígbà tó ní kí wọ́n gbé ọ̀kadà síbí. Pé àti súnmọ́ ọmọ ariwo ẹkún lẹ̀ ń gbọ́ yẹn. Ẹ jẹ́ ká fẹsẹ̀ rí tí ẹ sọ pé báwọn máa rìn nínú gbó láì lo ọ̀kadà. Tí táwọn yẹn fi ju grenade handmade grenade fún wọn tí wọ́n ń wùn gbogbo wọn. Wọ́n ń wùn nínú wọn. These are the things we Yoruba supposed to rise up against. Makinde yẹn ó yẹ kí gbogbo Ọ̀yọ́ kí gbogbo Yorùbá kí wọ́n ti face ẹ̀ láti yọ tó ti sọ̀rọ̀ yẹn. Let's not die. Hey, àṣírí Tinubu tú o ti dọ́gà gbé jáde nìyẹn. Bí wọ́n ṣe rí wọn gbé irọ́ ní o ẹnìkan ti tó sọ even an idiot a stupid idiot put something on social media lẹ́nu yìí irú ènìyàn kan tó ṣe kí wọ́n gbé. Principle oríire olóyún. And she displayed the woman on AI tó gbé oyún sínú pé ó gbóyún jáde kúrò nínú gbó. Ṣé èèyàn ó lóyún láàrin 50 days kó yọ jáde? Àbíkọ́ tó débẹ̀ ni wọ́n ti ń bá sàbọ̀ nìkan lóbìnrin tó wà mẹ́. Are we with our senses? Let Yoruba come back to their senses. Ṣé mo fi kọ́ bẹ̀rẹ̀ pé ṣé èpè yẹn sì ń jà wá lóòótọ́? Pé tá a bá ti di oríta àṣeyọrí àwa fúnra ara wa látú àtàrà wa. And Yoruba the most gullible woman being láyé tó dùn ún pọ́ńbù tó dùn ún yí. Ẹwùjọ́ tó ti ń jiyàn gbé ní ilẹ̀ Haúsá. Àgbàdo àkódópin ó mọ̀ ṣẹlẹ̀ mọ́. Ẹwùjọ́ táwọn Ìgbò tó ti jìnnà gbé tó ti ń para wọn. I repeat something. Ìjà ajínigbé yìí sò ní. Trademark àwọn debtors àwọn Ẹdó mọ east ni n tó fi jẹun ni àtàlẹ́sẹ̀ kì í ṣe gbogbo wọn ni mò ń sọ o àwọn the bad among them they are good authors good farmers good human beings o but àwọn kan tó pé iṣẹ́ tó fi ń jẹun nìyẹn 419 kidnapping and I travel abroad that is their trademark kọ́sọ̀ olè délé kan ní gbogbo àwọn tí mo dárúkọ yìí kò mọ̀ rí àwọn kan tó wà lóyìnbó tó bá rọ́ mẹ́ ó dàbí ilẹ̀ Ondo side graduate tó wà nílé ní pride wọn they don't want to care how many millionaire but money graduate le tí Yorùbá máa fi ń dé even Ondo dé Ogun state they part of Ekiti ìjẹ́nà ẹ bá ní petition state Ekiti ni tó bá retire as a principal tí Ọlọ́run wá bọ́ ṣe ọ̀ra islander ní ọdún kẹwàá àbádún kẹtàlá wọ́n wá bó ṣe gba owó ẹ̀yìn àtowó àkàrà nígbà tó jẹ́ principal wọ́n ṣe sanwó wáìkì wọ́n wá bí tó wẹ̀ ti jáde o mo mọ principal kan ẹnìkan láyé ìgbà tó ń lo bẹ́ẹ̀nsì 200 tó jẹ́ regular ní the best tí wọ́n ń lò ní ìyànà ẹ̀pẹ́ ní Ondo òní oko ẹ̀wà bó ṣe rìtá kó tó rìtá sí principal ló ti ṣe poultry farm ó dẹ̀ rìtá tó gbogbo gratitude ó gbé lórí poultry farm ó dẹ̀ rán poultry farm for about 12 years ó dẹ̀ ra bẹ́ẹ̀nsì regular normal tí gbogbo èèyàn ló ń gbà yẹn wọ́n gbé petition jáde o owó tó jẹ láti ọdún 12 ló tẹ̀ wá ra fi ra bẹ́ẹ̀nsì so àwọn kan tẹ pé ìwé ni òní pride wọn. But for these people who are talking about pride tiwọn ni but bó ṣe lè tó nílẹ̀ Ìgbò ẹni kí Ìgbò kọ̀ọ̀kan dẹ̀ mara wọn rí lórí kidnapping and other things ẹni ká sá kan ti dé bẹ́ẹ̀ tí yóò báyìí wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ti lè ju àgbàdo kan sáàrin adìyẹ wa ìlú dànù instead kẹ́nìkan dúró pé àgbàdo yìí yẹ ká adìyẹ yìí jẹjẹ àdẹ̀mọ̀ wà mí ayàyà yóò pọ̀
kò gbọ́dọ̀ jẹ́ ayé rẹ̀ bàjẹ́ òun ló ṣe that is problem with Yorùbá so Makinde issue ẹjẹ́ agbèjì pé kẹjẹ́ ká fèsì ọjọ́ iwájú Yorùbá báyìí báwo la fẹ́ bọ́ lọ́dọ̀ àwọn bandits yìí as I said in my live interview ẹ jẹ́ kí gbogbo èèyàn ó dìde gbogbo vigilante gbogbo kìnìkan gbogbo Yorùbá tó nífọ̀ọ́ lẹ́ẹ̀kan náà ẹ dìde ní gbogbo àdúgbò yẹn wọ forest yìí kò sọmọ nu forest mọ́ àgbọ̀pọ̀ jiyàn kankan gbélé Yorùbá tó wà nùgbò mọ́ sí ẹ kọ́ọ̀bù forest yẹn pa everybody kúrò mbẹ̀ will be free. ẹ ṣeun bàbá ṣé ẹ rí pé ọ̀rọ̀ tí gọ́vnà Ṣèyí Mákindé sọ òun ló ṣílẹ̀kùn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bíi ẹgbẹ́ mìíràn bíi ti Àtíkù torí pé àwọn náà ti ń gbígbé ta ń pé kí wọ́n ṣe kí ni kí wọ́n investigate bí wọ́n ṣe jí àwọn ọmọ yìí gbé ṣé ẹ rí pé ọ̀rọ̀ tó sọ òun ló ṣílẹ̀kùn fáwọn tó kù láti máa ro ìròkìrò àti láti máa gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé lórí bí wọ́n ṣe rescue àwọn ọmọ. ohun tí mo sọ tẹ́lẹ̀ náà ṣe padà sí owó àti ìyàwó ẹ̀ wà nulẹ̀ ẹ̀ ń jà ó bọ́ síta ó sọ fún yé òun pariwo níta gba òun pé aṣẹ́wó ló sì tẹbí Kàrímù bọ́ sùn tẹbí wèrè bẹ́ẹ̀ sùn tẹbí olórí ibú bẹ́ẹ̀ sùn tẹbí kiri kan ìwọ ọkọ ìyàwó ni o lòun ńlá ní ìyàwó ẹ̀dá rẹ̀ ti gbogbo aráàlú bọ̀dá àfíìsì rẹ̀ wà nìkan tó ń fa kíní ẹ̀ tó ń wá ẹni tí ó kankan nígbà ọkọ ẹ bá tó àníwó lóṣù nìyẹ ẹbí ọkọ ẹ sọ pé ó ń pin káàkiri kárí ilé náà ni ẹ àdébẹ̀ àṣẹtù ẹ ṣé wọ́n kọ́ ló jẹ́ kí aládùúgbò rí ìyàwó ẹ̀ fi ìwọ ló sọ ìyàwó ẹ̀ lẹ́yà náà if I said something out that day níjọ́ tí Sunday Igboho tó fún wọn ní ultimatum I will continue to refer to it lọ́lọ́ for 2 hours of ultimatum either they are released or not released either they rescue or no rescue but àwọn Fúlàní yà á rí inú fídíò tí wọ́n ń bẹ̀ pé kò ní rí bẹ́ẹ̀ mọ́ a máa ṣe kankan lórí ẹ̀ ọ̀kan ni wà àjọ wa ti pẹ́ agbéra wa kọ́lá jíyàn gbé kódà àjọ ẹ̀ pẹ̀lú ẹ̀ à lọ bá wọn bàtọ́ wọn ní gbọ́sẹ̀ bá mèyé tí alátẹ̀lé Sunday ṣe bí ẹ̀fọ́ tẹ́tù mèyé tí alátẹ̀lé Sunday kù lọ́jọ́ nígbà tí àwọn Haúsá yẹn àwọn Fúlàní yẹn tí wọ́n ti ń bẹ̀ tí wọ́n ti cooperate pẹ̀lú ẹ̀ ní wèrè kan jáde ó ní òun ni chairman àdúgbò wọn tó tí ò bá jẹ́ wèrè kò ní sọ orú ẹ̀ jáde ló sọ pé irọ́ ni gbogbo nǹkan tó sọ àwọn èèyàn wà nù gbó kò sẹ́nibọ̀dì tó tẹ́tì gbà yẹn ni ìkan jáde tó dé fìlà bíi ẹ̀ńtọ́sẹ̀ gbèdé lọ́gbẹ̀wọ̀n tó ṣépèlé gbogbo ìdílé tó lòun ṣépèlé Sunday Igboho ìgbà ní different fashion condemn gbà yẹn ni ọmọ Fúlàní kan tí ò tó ọmọ tí Sunday Igboho rán ní pé lọ bá mi ra pure water wa tó dé tó pé Sunday Igboho á lọ fẹ́ wọnú gbó bàbá ẹ̀ ló máa mú a máa fi slipper pẹ́ ṣé tí local government chairman wọn tí àwọn kan tí wọn ò ní ọpọlọ tí wọn bá ti condemn ẹ̀ ṣé Fúlàní yóò sọ̀rọ̀ ṣé gbogbo fídíò tí Fúlàní ṣe yóò ṣe bẹ́ẹ̀ nígbà táwọn ará alẹ́ ti ta lọ́pọ̀ ẹ understand Ṣèyí Mákindé ti ta gbogbo Yorùbá lọ́pọ̀ ó ti rọ́bìṣì rescue operation yẹn kọ́ rescue operation yẹn àwọn nọ́ọ̀tì gan ti ń kọ́pì kílẹ̀ tó ti praise pé èyí tó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn Yorùbá ọkùnrin ni wọ́n dẹ̀ ní gbogbo wọn kó jáde the not supposed to be the one láti sọ pé let's probe how they rescue these people tí wọn ò ráwọn tiwa rescue látijọ́ yìí the East supposed to probe it at least north west àbí kíni ibi tí kíni yẹn pọ̀ sí jù àwọn ẹgbẹ́ kó pariwo jáde pé àwọn ọmọ wa wà for years nínú gbogbo mọ́ tí wọn ò rí kó báyìí ṣe rí ti yín kó jáde complete rí tiwa kó jáde complete now you have raised their voice nígbà tó ti condemn àwọn èèyàn ó ti fáwọn ẹni ẹnu láti lè sọ̀rọ̀ pé ọgbọ́n wo lẹ fi kó ti yín lẹ̀ lẹ́ẹ̀ fi kó tiwa so Ṣèyí Mákindé ti tà wá lọ́pọ̀ and that one political career finish tẹ́lẹ̀ ó tún wá ti yẹ ó tún fi rí dínkù ẹ̀ mú àmọ́. so àwọn ọ̀kan tó sọ yìí political career àwọn yẹn ó ti lọ. he has no political something again.